mi ò mọ bí olórí gbéyàn rí o ń bá lè yan tèmi. mi ò mọ bí amòfin gbéyàn rí o ń bá lè yan tèmi. mi ò mọ bí olórí gbéyàn rí o ń bá lè yan tèmi. mi ò mọ bí Lukman gbéyàn rí o ń bá lè yan tèmi. mo rí tí gbòtìjú tán fẹ́lẹ́lẹ́ mo ní kí ló dé wọn náwọn ń bà mo fi yọ ni mo rókun tó ń wo yáyáyá mo ní kí ló dé ooo olóhùn yayọjọ bí bàbá náà síra ni ṣàdédé mo rẹ́rìn nígbó tí ń fọn kíkankíkan mo ní ẹ̀rín pẹ̀lú aláwọ̀ mọ́dúbú èéṣe tó ń fọn kíkankíkan ní kùtùkùtù olóhùn kó ló wá ṣèyí kọjọ́ bí mi ọmọ lọ́jọ́ ìbí ooo bàbá Nasira bàbá Lukman bàbá Mubarak ọkọ amòfin Tèmítáyọ̀ mo ní okó ọdún àràbà bámbám aláàṣẹrẹsọtìmá bẹ́tì ẹ̀ bá ń jà ọmọọṣẹ́ ní pẹ̀rí ọ̀gá ọmọọṣẹ́ rẹ̀ títí arẹwà mọ̀ pé Aminat lónìí nkí ọ délédélé o kí nkí ọ délédélé. mi ò mọ bí olórí gbéyàn rí o ń bá lè yan tèmi. mi ò mọ bí amòfin gbéyàn rí o ń bá lè yan tèmi. mi ò mọ bí olórí gbéyàn rí o ń bá lè yan tèmi. mi ò mọ bí Lukman gbéyàn rí o ń bá lè yan tèmi. akiri sore ní bá mi asore kiri l'amòfin akọni amòfin níwájú adájọ́ tó gbójúgbódò bó bá gbẹ́jọ́ wá sọ́dọ̀ amòfin Lukman mo ló ti jàre bọ̀ ó jàre olúwa ṣèyí ooo. agbélu gègé lẹ́yìn òrìṣà ọmọ kúkún dúkùn ọmọ à ń lè é bọ̀ ó lọ́ra wájú. ọmọ lókolóko gbogbo àbídíkù bí èlùbọ̀ ayọ̀ ní oko bí ẹgbẹ́rẹ́ ọmọ akọgi tí kì í ṣẹ̀jẹ̀ ọmọ à ń pè lọ́rùn kó wá fìdí rògbòdò lóṣè sọ́run. ọmọ akó lọ́nà tákìjì ọmọ agbóró lẹ́kùn máma tákìjì ọmọ ojú òwúrọ̀ tí ń bọ́ lọ́wọ́ nínú olówó gèlètè ìwòfà gèlètè ọmọ àyàngàlù mo ní gbogbo ọ̀rọ̀ nílùú ọmọ òde Rẹ́mọ ọmọ àṣàlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni orobìnrin rí ọmọ aṣáyà gẹ́gẹ́ ooo bẹ́ẹ̀ ni obìnrin jẹ́ níyà ọmọ olówó ṣẹ̀mbáyé tó wọ́ kùjì tó dòde kó tó dòwó ẹrú kó tó dòwó mọ́ òrìṣà jẹ́ ń dàbí onílé yìí ooo ni wọ́n fi ń wí pé kékeré Rẹ́mọ owó ni àgbà Rẹ́mọ owó ni dúdú Rẹ́mọ owó ni pupa Rẹ́mọ owó ni ọkùnrin Rẹ́mọ
mo wò obìnrin rẹ mo wò ní. Owó mà ní. Mi ò mọ bí olórí gbéyàn rí o, ń bá lè yan tèmi. Mi ò mọ bí amòfin gbéyàn rí o, ń bá lè yan tèmi. Mi ò mọ bí olórí gbéyàn rí o, ń bá lè yan tèmi. Mi ò mọ bí lópin gbéyàn rí o, ń bá lè yan tèmi. Bàbá Násírà wà á má lọ́rẹ̀ ni wà á má bọ̀rẹ̀ ni. Dẹ̀dẹ̀ ló bá náà má bọ̀ lónìí débọ́lá ṣọba mi Èdùmàrè. Torí ìkọ́kì nǹkan méjì ò lẹ́sẹ̀ láíláí. Ẹ̀yin kété sí lọ fọ́nsẹ̀. Abẹ́rẹ́ tìyẹn lókòlókun tó dé. Ẹ̀sùn ọdún ni ó bàbá Mubarak. Ẹ ó tún ṣe tẹ̀mí nínú owó, nínú ọlá, nínú ọrọ̀, nínú ìgbéga, ìgbọ́dún ọdún kan ní. Mi ò mọ bí olórí gbéyàn rí o, ń bá lè yan tèmi. Mi ò mọ bí amòfin gbéyàn rí o, ń bá lè yan tèmi.